irú èèyàn tí mo jẹ́ ìṣe ó tún possible fún mi ṣàkọni. Ọkùnrin ní ẹ̀nà àwọn ó pé lọ́kùnrin so I don't get ń gbọ́ ọ̀rẹ́ mi. Handsome. Àbí. Kí ló tó ń tajà tí òun ṣe tèmi fún mi tí má ní mi ìbá rọṣọ rẹ mi ìbá aṣọ rẹ náà ni ewo ń wèrè. Gbogbo alamọ̀ paro ni bọ̀bọ̀ ìṣòro ẹ̀kú fọ́ọ̀kù ẹ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó. Of course, but this guy fit use us now. alẹ́ fẹ́ ní kàkàmá kálálá tó lólo sàkíkà mọ́rù ọmọ olúwo kálálá tó lólo orí ẹ̀ ti dàrú. so ẹni tó wà lẹ́wọ̀n ẹni tó ń gbà wọn. àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe wá jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ ò nírò rí. ok ṣé wọ́n ka àwọn tó fẹ́ lọ fún world cup wọn pé ló fi ń ṣe training ni. ìbá ti pọ̀ jù lórí dáínì yìí. Daddy, just me, you, mom, and ẹ̀gbọ́n mi Goriola. Pọ̀ jù now. a ti pọ̀ jù my dear. Daddy mi pọ̀ jù. Shut up! Am I talking to you?